sura ta ka náà ni ọ̀rọ̀ tó bá subhanahu wa ta'ala sọ fún wa ní suratul talaq ló bá sọ suratul talaq wọ́n sọ ń pa kíkọ obìnrin sílẹ̀ kìí ṣe bí yóò bá tí máa kọbìnrin ilẹ̀ ò ní àwọn akẹ́kẹ̀ẹ́ ìṣẹ́bẹ̀ láti fẹ́ sọ̀rọ̀ lónìí á sọ di ọ̀rọ̀ ọjọ́ mi insha Allah àmọ́ tá fẹ́ mú bí eléyìí ayẹ̀kẹ́ tó mọ̀tọ́lọ́ ń sọ àlàyé bí ẹ̀ tí lẹ́tọ̀ àti lè kọ obìnrin sílẹ̀ ọlọ́pàá sọ́nà tààlà wá sọ wọ́n wá sọ wípé rí wípé ọ̀rọ̀ mọ́jẹ̀ ká rí òyàwó ọkọ àti ìyàwó ti súnmọ́ra wọn wọ́n ti mọ́ra wọn wọ́n ti bára wọn sáábà òpinyàwó dé bá wọn ọkọ ló wọ́n fẹ́ obìnrin yìí mọ́ ilé lọ wọ́pọ̀ jù àbí obìnrin lọ bá wọn nílé ẹjọ́ pé lábọ̀rí yìí wọn ò fẹ́ mọ́ tí wọ́n fi dájọ́ kó túká a rí pé nǹkan yìí ó lè kí ọkọ kíyàwó àtọkọ wọn fi kópìyàn owó àárín wọn lọ́mọjá arábúrú ó lè lára ọkùnrin ó lè lára obìnrin ó lè mọ́mọ̀ kíákíá obìnrin tẹ́ẹ̀ ti jọ wà pọ̀ tẹ́ẹ̀jọ́ ń gbé pọ̀ tí nǹkan ti dá láàrin ikọ̀ wà dáa mọ́ wà lá òpinya lọ lọ́mọjá arópinya láàrin àtàyàwó wá o lọ́wọ́ bọ́kọ́ sàánú ọgbọ́lùkú wá o ọmọ kéèsì wá o ẹ rí pé tó bá jẹ́ pé ọkùnrin lọ́kọ obìnrin obìnrin sì fẹ́ wà lọ́dọ̀ ọkùnrin torí ọkùnrin bá kọ obìnrin ò lè sàlẹ̀ nílọ lọ́kọ kíákíá olófin tó dè ní Islam yóò ṣe ìdà yóò ṣe lépó yàtọ̀ sí ọkùnrin tó pé tọ́kọ obìnrin nìsín ó lè fẹ́ lómi ní ìsìnbá náà ẹwà jẹ́ àwòrán kó lè lára kí wọ́n kọ obìnrin sílẹ̀ Al-Qur'an wọ́n sọ fún pé owó tá a gbé kalẹ̀ lófin yìí àwọn yà tákìlá yaj'al lahu makhraja yarzuquhu min haythu la yahtasibu wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuhu inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadira ọlọ́wọ́ ń sọ fún wa pé ìwọ ìyàwó tó kọ̀ rẹ̀ kọ̀ọ̀lẹ̀ bọ́lọ̀ ń dúró tó ipò páyọ̀ ọlọ́run ojú ò lè tì ọ́ Allahu Akbar páyọ̀ ọlọ́run tó ti pọ̀ páyọ̀ ọlọ́run dáadáa ó lè láti jẹ́ pé ọkọ̀ ìyá àyàn àmọ́ tó bá páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ni ó sí ọ̀nà fọ́ pọ̀tọ́nà ti dí pẹ̀lú pọ̀pọ̀ ẹ̀lẹ̀kẹ́ kọ̀ sílẹ̀ ìpáyọ̀ tó páyọ̀ ọlọ́run ló sí ọ̀nà fọ́ ló fi ka ìgbésẹ̀ ṣáájú sí ìgbésẹ̀ tó máa dúpẹ́ lẹ́yìn ẹ̀ man yattaqillah ẹn tó bá páyọ̀ ọlọ́run ẹmọ yá mi tó bẹ̀rù ọlọ́run nígbè tí wọ́n bẹ̀rù rẹ̀ tó páyà rẹ̀ kí ló páyọ̀ ọlọ́run ẹmọ yá mi an taj'ala baynaka wa bayna ma'siyatillahi wiqaya kó fi ààlà kó fi nǹkan tí ó mọ dáàbòbò ọ́ kó fi sáàrin rẹ̀ àti mímọ̀ dẹ́sẹ̀ ọlọ́run ọ̀pẹ́ sí náà dárí sí mọ́rìnà rẹ̀ jìbìtì ọ̀dá mọ́rìnà jìbìtì lọ́kọ̀ mọ́ni kejì lẹ́kún ẹbọ ọ̀dá jìnà sí ohun tí ó mọ̀ mú ìyàmọ́ dẹ́sẹ̀ ọlọ́run yóò gbẹ̀ẹ́sì tí ìyàmọ́ dá pátá kó fi àgàgá di ìpáyọ̀ ọlọ́run ní tó bá jẹ́ pé rúrò yíò ń bẹ fún ẹ̀kùnrin sọ wípé man yattaqillah ní bá jẹ́ pé ń páyọ̀ ọlọ́run tí ó máa rọ́lú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ń páyọ̀ ọlọ́run ó ń pàṣẹ ọlọ́run bá ṣẹ yaj'al lahu makhraja lọ́run ní pé tọ́nà bá dí owó sí ọ̀nà fún ẹmọ yá mi ká sọ pé ó sí ọ̀nà fún yàn kí máa sọ bàálù kí máa ṣe president kí máa ṣe gọ́fúnà ta ní ó sí ọlọ́run ní àṣí ọ̀nà tí ó rí ọwọ́ mú ó rí ayé lò ó sí kìní kan ayé pé ẹ̀mí pín kìní kan ṣẹlẹ̀ ìpáyọ̀ ọlọ́run ò sí tí pàyọ̀ bá ń bẹ man yattaqillah ẹ bá ń páyọ̀ ọlọ́run yaj'al lahu makhraja ọlọ́run ní pẹ́tọ̀nà bá dí
tọ́nà bá dí tí wọ́n dínà tí ẹ̀ pọ́ kí ẹ ti pọ́nà dí fún rẹ̀ wọ́n dí tí wọ́n dínà pẹ́lá mọ́rí àníkò ní àfẹ́kọ́ dẹni ilẹ̀ níṣẹ́ àfẹ́ bá ti ẹ̀jẹ́ ní díṣẹ́ ọmọ ìyá tọ́kìlá àwọ́páyọ̀ ọlọ́run ti ẹni oògùn tó lò kí sí kí ọmọ sáré kiri kọmọ wálé alẹ́ ọlọ́sẹ̀ kan kiri àbò ní orùkan àbò ní kòkò kan kiri ọmọ ìyá tọ́kìlá ní bá ń páyọ̀ ọlọ́run ẹjẹ́ aláwọ̀ makaraja kọ́kọ́ fọkànbalẹ̀ pé in tí ó ṣẹlẹ̀ sí lóore ni pé ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ in tí a ní ò ní déhun tí a ní á tìnà fún àbọ́nà dí fún ọlọ́wọ́ sí ọmọ yattaqillaha yaj'al lahu makhraja ọ̀nà èdí mẹ́ni ọba ń páyọ̀ ọlọ́run ọ̀nà èdí mọ́ wọn àmọ́ wáṣẹ́ òṣìṣẹ́ iṣẹ́ ń kó iṣẹ́ tó ń wá páyọ̀ ọlọ́run mọ́ ọlọ́wọ́ fi sí àlùbáríkà yóò fọ́ sí bídìnlẹ̀ tààlà kò sí ọ̀nà tí a dìbà yóò kódà alọ́lẹ̀ kò sí ọ̀nà ń bẹ̀ alọ́lẹ̀ kò sí ń bẹ̀ páyọ̀ ọlọ́run ni oògùn tó sà kéèsí máa lọ lé lọ́sẹ̀ máa lọ lé alágbò kí ló ṣe lékún ní páyọ̀ ọlọ́run máa sí lọ́run ọmọ sàdúrà ó rí pọ́lọ́ ó dùn nù ọlọ́run dùn wọ́n sọ orí mo ti àti rápẹ̀jú ètò pọ̀ tí ń tọ́ka sí pé sadaqallahu al-azim ọlọ́run bá ọ̀rọ̀ tó so tọ́ ní sẹ́ẹ̀ wọ́n náà wo gbogbo tí ẹ páyọ̀ ọlọ́run ládùúgbò ẹ wọ́n tí ẹ páyọ̀ ọlọ́run tí a ní ọ̀nà òní sí fún wọn sọ́nà òsì fún wọn bí kí ló sínà fún wọn àmọ́ yattaqillaha yaj'al lahu makhraja àníṣẹ́ ẹ bá jẹ́ pé ó mú páyọ̀ ọlọ́run ní aṣọ àgbéwọ̀ tó páyọ̀ ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba ọlọ́run mọ̀ ṣe tí ẹ yaj'al lahu makhraja tí a bá lọ́nà òní sí mọ́ fún ọlọ́wọ́ sì tìnà fáwọn tí a lọ́nà òní sí mọ́ fún ọlọ́wọ́ wà sínà fún ọ pé wọ́n máa kọjá ló ń ti ẹ lámàrí àwọn pa àwọn fún lọ́jọ́ àwọn sekere kan àmọ́ yattaqillaha wọ́n sàlọ payọ ló ń ti ẹni àti náà tí wọ́n fún lọ́jọ́ wọ́n ń ṣe bìdí sí yóò àti wọ́n dájọ́ fún wọ́n ń ṣe bìdí sí yóò àwọn tí wọ́n dájọ́ fún ìyàpẹ́lámọ́ ní òní ìdíjọ́ báyìí àwọn náà ti á bọ́ sáré kìyàmà kí ló fà á àmọ́ yattaqillaha yaj'al lahu makhraja ẹ bá ti páyọ̀ ọlọ́run tí ó páyọ̀ ọlọ́run tó ń sin lọ́run bó ti yẹ tí ó fi tọ́lọ́run sẹ́yìn tó mú tọ́lọ́run ní pàtàkì ọlọ́run lóhun ó máa ṣe ìbùjáde fún ọ̀nà òní dímọ̀ ọ̀nà òní hámọ́ òní há sínú kòtò òní bọ́nù kòtò òní jí ọ̀fin aburú kọ̀wá parí bẹ́ẹ̀ wọ́n ní pé wọ̀nyẹ́ rísíkù min haythu la yahtasibu kódà Allahu akbar ẹ tó wáyé pé owó lọ ń wá páyọ̀ ọlọ́run mẹ́yà mi fáyé pé owó àhàláàlì lọ ń wá pé kò sówó mọ́jẹ̀kẹ́ nìkan tọ́ jẹ wọ́n náà sí mọ́tàrẹ ẹjẹ́ pàmọ́ wá owó kiri lọ páyọ̀ ọlọ́run ni páyọ̀ ọlọ́run mọ̀ sàdúrà lọ́run sí ọ̀bẹ̀ríkà fún mi ọlọ́run ti pé tẹ́ bá ti ń pè wọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ dáhùn ẹ̀yẹ́ tí kò mí ní haythu la yahtasibu ibi tí ó ti lérò owó wà owó tí wọ́n wá bá ó lè kàwé kọ́ kàmọ́ṣọ́lá kọ́ ọgbọ̀ ìtọ́pọ̀ lórí nǹkankan tó bá jáde tó kí bẹ̀kọ́ ti jẹun ẹ̀yẹ́ tí kò mí ní haythu la yahtasibu tó bá páyọ̀ ọlọ́run ó sì náà ní ìfọ́ tó jẹ́ pé wọ́n kàmọ́ pé alamọ̀lẹ́wọ̀sẹ́ o láàmàrí tó bá jáde ìkàwé ìlú bá jáde o àsàrísì kiri òsì ní wá ń bẹ̀ ọlọ́mọ sílẹ̀ ìfẹ́ dà mọ́lẹ́mì pín sẹ́tọ̀ òsì ló fi jẹun pé ilé yìí iṣẹ́ yìí kódà bẹ̀rẹ̀ wọ́n tí ọ̀hún ọlọ́run sá sí dáadáa fún mi ọlọ́run gbò láti rí ọlọ́run rẹ̀ mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bí ó ti múrí sí wà fún èèyàn ọdún tó lò rẹ̀ lórí ẹ̀kọ́ tó ọkọ́ ọlọ́run lè gbọ́ ọ̀nà míì wà fún ọtí bẹ̀rẹ̀ ó ti rí àrísìkẹ́ àlùbáríkà tó ń tó lérò tí ó kọjá tó lérò tàbí ṣe ọlọ́run ní ẹ̀yẹ́ tí kò mí ní haythu la yahtasibu yóò tó wá sàrísìkì fẹ́yìn tí ń páyà rẹ̀ níbi tí ó ti lérò ẹmọ yá mi ẹmẹ̀já páyọ lóhun ẹmẹ páyọ àwọn àfisọ pé ayẹ̀ta ń káyì wọ́n ni ajmawu ayà fil Qur'an al-Karim ayà tó kó oore jọ jù fún yàn tó kó nǹkan jọ wọ́n ti kéré máa okùn tó pọ̀ lóore fẹ́dà tó páyọ lọ́wọ́ subhanahu wa ta'ala kí ló kọ́ jọ fún ẹmẹ páyọ lọ́hun ọlọ́run ní pé wọ́n ṣe ìbùjáde fún wọ́n sàrísìkì fún wọ́n ṣe ìbùjáde fún tọ́pọ̀ wọ́n ṣe ìbùjáde fún yàn ó túnbọ̀ sí pé wàhálà àtayé ọlọ́kọ̀ mú kó òfin náà wàhálà àjálìkì àmì náà ń gbá wọ́n tó mú kó òfin
orípa kíni nípa àpáyọ ọlọ́run ọmọ ìyá mi ẹ̀dẹ́kọ̀ ẹjọ́ ẹjẹ́ àpáyọ ọlọ́run